Africa Content TV.
gbádùn ìyà láti owó ni. Ìwọ tó ní báwọn gbárò ní ìbànújẹ́ yẹn. Mi ìfẹ́ mọ bí pósí yẹn ṣe fáyìn tó wọn nítorí ẹ̀rà kan. Ibi tó wà yẹn wọn ní dá ẹ dúró. Tó bá lè kúrò lójú kan Ọlọ́run máa sún ẹ lọ sí next level. O kàn máa kú òbí tó wà bó bá ṣe dẹ́mọ tó lògbó yẹn ṣe máa pọ̀ tó. Wà á pariwo sétí èèyàn mọ́ni. Èmi ò gbọ́ nǹkan kan yé. Èmi ò gbọ́. Listen, plenty enemies where they follow me. Maja come me, even if I dominate. I'm gonna go to one bed. Wàá wojú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé èmi lọ́mọ Jésù. Mo ti wá dògbò àgbáyé. My grace is now hot to everybody. Wọ́n fẹ́ bá mi. Tó bá ti fò sókè jù ẹ lọ máa ṣáájú ẹ rógolo. Wàá ju ọwọ́ rẹ pẹ̀lú gbogbo ẹni. Ó sọ pé èmi ti gbé. Judah yìí la wá lọ́dún tó kọjá. Lára àwọn báńdì ni wọ́n sọ fún àwọn fẹ́ travel out. Ó dẹ̀ sọ fún mi pé òun sọ fún Ọlọ́run ní Judah. Ọlọ́run dẹ̀ lànà fún wọn. Mi ìfẹ́ mọ ibi tí wọ́n fẹ́ lọ. Judah tó wà yìí ó ń lọ sí next level. So wà ń bẹ̀ yẹn. Tó o bá dúró lójú kan àánú ẹ ló ń ṣe mí. Wà á kọ̀ kún omi tó wà já séèyàn méje. Wọ́n sọ pé èmi ti kúrò lójú kan tó bá wù ẹ́ kó máa wà lọ. Ọjọ́ dé, ọjọ́ fọ́n jáde o, kò síbi kan níbi tí ẹ kò gbọ́ ìró. Torí aláwọ̀ ìró. Ìmọ̀lẹ̀ ọ̀tọ̀ parí ayé, ṣé bí wọ́n lóko tó mọ̀ láyé ká ṣàbílẹ̀. Ṣé ògo tó mọ̀ ìmọ̀lẹ̀ lóko? Ìmọ̀lẹ̀ ńlá ní òkè tí kò lè yí padà.
máa ṣe kò tí ì pé àwọn tó máa gbé mọ́tò wá lọ́dún tó ń bọ̀ jẹ́ lọ́wọ́ ẹ lóde ìwọ́n tó tọrọ owó mọ́tò wá bí lọ́dún yìí ó máa fi kọ́kọ́rọ́ mọ́tò àti mọ́tò ẹ̀ wá dúpẹ́ lọ́dún yìí ṣó wà ń bẹ̀ yẹn ó tí mo bá ṣe máa ń ṣe sáré gba tẹsímọ́nì yẹn lọ́wọ́ èèyàn méjìlá lọ́yẹ kó jẹ́ ìbọ̀jẹ́ kó jẹ́ méje ó gbọ́dọ̀ mẹ́nìkan lẹ́ẹ̀mejì orin kan fẹ́ èèyàn kan ni ta ni nọ́mbà 1 tó mú báyìí tẹ́ni ẹ bá ti gbóhùn sókè jù ẹ lọ máa ṣáájú ẹ lógo ó gbọ́dọ̀ gbà láàyè kò dẹ̀ gbọ́dọ̀ fò sókè jù ẹ lọ wàá máa pariwo Ọlọ́run ló mú ìbàdàn. change àyè kó ń bẹ̀ kó lọ sọ́dọ̀ ẹlòmíì. Nọ́mbà 4 yẹn tó bá ti dúró lójú kan ó kù sí ẹ lọ́wọ́ nìyẹn. Ó máa mú nọ́mbà 4 káàkiri bí mọ èèyàn tó ti kọ́ wàá sọ yé ha. Ìwòye ọdún tó ń bọ̀ á nírántí wọn ní sàárè. Ìwọ tó mọ wà níbi tí wọ́n nílẹ̀ pósítọ̀ bítuárì ẹ̀yẹn. Ibi tó wà nọ́mbà 6 yẹn àbí nọ́mbà kí ló wà? Kò gbọ́dọ̀ fò sókè jù ẹ lọ. Wàá máa fò sókè wàá máa kàwé. Wà á níyẹn òkúta ti igun ìjà kọ́ ìlọ́jọ́ ìwádìí sókè. Wọ́n ní Kristi tán, wọ́n lógo tán, wọ́n lọ láti tán, àṣàkójọ dédé bàbá náà bàbá mo dúpẹ́ owó mi pọ̀ dáadáa, pọ̀ yẹyẹ. Sáré wá wò glory, mi ò gbọ́ ògùn ọtí, mi ò dẹ̀ fún ọtí, mo ti di glory àmọ́ proof. Wọ́n ní kọ́lá pé glory wa bọ́ sí gbàǹgbà kájọ 3, 4, 2, 1 bless. You see me bless. You can see me bless. Come on see me bless. Nọ́mbà 7 ni wàá mú láti wájú lọ sẹ́yìn. Tẹ́ bá jọ wà lójú kan wọ́n ní dáín dúró. Nọ́mbà 7 yẹn.
sọ pé ó yá lẹ́nu. Bàbá mo rọ́wọ́ rẹ̀ o, nínú ayé mi o, mo rí iṣẹ́.